nítorí wàhálà àwọn afẹ̀míṣòfò kọmíṣánná ọlọ́pàá àtàwọn ọmọ ẹ̀ ya wọgbó kan ní Kwara. òwe yorùbá kan ló sọ pé má fokó mi dáná ọjọ́ kan là á kọ́ ọ. òwe yìí ló ṣe rẹ́gí pẹ̀lú ìgbésẹ̀ kọmíṣánná ọlọ́pàá ní Kwara Paul Udama lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù karùn-ún yìí pẹ̀lú bó ṣe kó ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọọṣẹ́ rẹ̀ lẹ́yìn wọ àwọn igbó kan lọ níjọba ìbílẹ̀ Bárútẹ́ nípínlẹ̀ Kwara kí wọ́n lè hú àwọn agbébọn tó ń yọ wọ́n lẹ́nu láwọn abúlé náà jáde. ìgbésẹ̀ yìí ni wọ́n ní yóò fòpin sí àkọlù ojoojúmọ́ táwọn agbébọn náà ń ṣe sáràlú. àwọn igbó náà ní Iléṣà Bàrùbá, Gwanara, Òkúta, Kóṣùbóṣù àti igbó kan ní Yàṣíkírá. tẹ́ ò bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá yìí ni àwọn agbébọn kan ya bo abúlé méjì kan, abúlé Gúre àti Bóríyá níjọba ìbílẹ̀ Bárútẹ́ nípínlẹ̀ náà. wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn tí oníkálukú sì bẹ̀rẹ̀ sí sá àsálà fẹ́mi ara wọn. ọ̀dọ́mọbìnrin kan fara gbọ́tà tó sì kú lójú ẹsẹ̀ lẹ́yìn tí wọ́n ti rọ̀jò ìbọn káàkiri agbègbè náà ni wọ́n gba owó àti ọ̀pọ̀lọpọ̀ fóònù lọ lọ́wọ́ àwọn èèyàn ọ̀hún tí gbogbo àwọn olùgbé abúlé kéréje níjọba ìbílẹ̀ Bárútẹ́ sì ti wà nínú hílàhílo báyìí. abẹnugan lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà Yakubu Danladi Salihu ló bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí. ó níjọba yóò wá gbogbo ọ̀nà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. bákan náà ló rọ gbogbo aráàlú kí wọ́n wà lójúfò torí ojú lalákàn fi ń ṣọ́rí. ẹni tí wọ́n bá rí tó ń rin ìrìn àìtọ́ tàbí fura sí kí wọ́n fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí. gbogbo àwọn èèyàn agbègbè náà nínú wọn dùn sí ìgbésẹ̀ àwọn agbófinró yìí. wọ́n ní èyí yóò lé àwọn ẹni ibi náà jìnnà tí àwọn ará agbègbè ọ̀hún àtàwọn èèyàn Kwara lápapọ̀ yóò sì lè sun oorun àsùntàpá. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.